kí nìdí tí Wàsíù Àyìndé Kwamwan gbajúgbajà olórin fújì kò ṣe jẹ́jọ́ nígbà tí Comfort Emerson dèrò àtìmọ́lé lórí ìwà èyí tí wọ́n hù ní pápákọ̀ òfurufú ṣèbí bá a ṣe bẹ̀rù làbọ̀mọ̀ ìdí rèé ẹ̀sùn mọ́ bí ẹ̀ wá gbọ́. Àjọ tó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ òfurufú ní Nàìjíríà NCAA ti sọ̀rọ̀ lórí ìdí tí Kwamwan kò ṣe fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn ìwà tó hù sí iléeṣẹ́ bàálù Falujet, àmọ́ tí arábìnrin Comfort Emerson jẹ́jọ́ lẹ́yìn tí òun náà hu ìwà tó farajọ ti Wàsíù Àyìndé. Agbẹnusọ àjọ Nigeria Civil Aviation Authority NCAA Mike Achimogun ti sọ fún iléeṣẹ́ ìròyìn Channels pé K1 The Ultimate kò dèrò ilé ẹjọ́ o látàrí pé iléeṣẹ́ Falujet kò pe ẹjọ́ takò ó ní iléeṣẹ́ tí Kwamwan ṣẹ̀ sí kò lo ẹ̀tọ́ rẹ̀ láti pè é lẹ́jọ́. Fún ìdí èyí àjọ NCAA kọ ìwé ẹ̀bẹ̀ sí àwọn tó yẹ láti bá arìnrìn-àjò náà jẹ́jọ́ o. Lẹ́yìn náà ni àgbà ẹgbẹ́ àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú lámọ̀ràn pé kí wọ́n fòfin de Wàsíù láti má lè fò torí pé ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ló ń dálẹ̀. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ nípa oníbàárà IBOM èyí ń arìnrìn-àjò tó ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú tó sì lu òṣìṣẹ́ náà lálùbami, ó ṣàlàyé pé iléeṣẹ́ ọkọ̀ òfurufú akérò fúnra rẹ̀ ló gbé arábìnrin náà lọ sílé ẹjọ́. Ó ní bóyá nítorí wọ́n lu oníbàárà wọn ló jẹ́ kí iléeṣẹ́ náà tètè gbé ọ̀rọ̀ wọn lọ sílé ẹjọ́ ni láì tí ẹ̀ fàkókò ṣòfò pínrín bó ṣe lè wù ọ́ mọ́. Nítorí náà àjọ NCAA kò lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà o, bẹ́ẹ̀ ni wọn ò mọ bó ṣe délé ẹjọ́. Tí ẹ kò bá gbàgbé ọjọ́ kan náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ni wọ́n gbé arábìnrin náà lọ ilé ẹjọ́. Emerson Comfort lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì fi sí àhámọ́ ó sì wà ní ọgbà ẹ̀wọ̀n níbi tí ó ti ń gbẹ́jú pẹ́upẹ́u. Achimogun ṣàlàyé síwájú sí pé àwọn ìṣẹ̀lẹ̀ ẹnu lọ́ọ́lọ́ yìí ń ṣàfihàn pé àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ní Nàìjíríà tó fi mọ́ àjọ FAN, àjọ AVSEZ àtàwọn arìnrìn-àjò fúnra wọn ní ọ̀pọ̀ ṣẹ́ láti ṣe o. Ó fi kún un pé kò sí ibikíbi ní gbogbo àgbáyé tí wọ́n ti ń fààyè gba ìwà tani yóò mú mi láwọn pápákọ̀ òfurufú. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn òfin àtàwọn ìlànà pápákọ̀ òfurufú wà fún ààbò àwọn arìnrìn-àjò fúnra wọn, kò sì sí ojúsàájú kankan nínú ẹ̀. Achimogun fi kún un pé gbogbo àwọn arìnrìn-àjò ló gbọ́dọ̀ gbọ́rọ̀ sí àwọn òṣìṣẹ́ bàálù lẹ́nu o ní pápákọ̀ òfurufú. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ òfurufú ní Nàìjíríà AON ti fòfin de ọ̀dọ́mọbìnrin náà pé kò ní lè wọ ọkọ̀ òfurufú ní Nàìjíríà mọ́ títí láyé o. Èyí kan ọkọ̀ òfurufú lábẹ́lé ní Nàìjíríà àtàwọn ọkọ̀ òfurufú tó ń lọ sókè òkun lórí ẹ̀sùn pé ọgbà ojú òṣìṣẹ́ IBOM Air tí èsì sì tako òfin pátápátá. Iléeṣẹ́ bàálù IBOM ti ṣàlàyé ohun tó wáyé láàrin òṣìṣẹ́ bàálù náà àti arábìnrin Comfort Emerson, obìnrin tó sì yà fún òṣìṣẹ́ bàálù ọ̀hún bámbám. IBOM Air ní kété tí àwọn gbéra kúrò ní Uyo ni òṣìṣẹ́ bàálù kan sì pé kó tẹ̀lé òfin àti ìlànà tó wà nínú bàálù kí ó lu ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ pa. Àmọ́ tí ó kò jálẹ̀ títí ọ̀gá àgbà tó ń léwájú bàálù náà tún fi kéde fún un pé lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pa. Iléeṣẹ́ náà ní ọ̀rọ̀ yìí fa àríyànjiyàn láàrin arábìnrin Emerson àti òṣìṣẹ́ bàálù ọ̀hún o, ṣùgbọ́n wọ́n padà pẹ̀tù sáwọ̀ ọ̀hún tí wọ́n sì gbéra kúrò ní Uyo. IBOM Air ní kété tí bàálù balẹ̀ sílùú Èkó, arábìnrin Emerson dúró fún gbogbo èrò láti sọ̀kalẹ̀ tó sì kọlu òṣìṣẹ́ bàálù náà tó ní kò tẹ̀lé òfin àti ìlànà bàálù.
Emerson lọ bá àwọn òṣìṣẹ́ bàálù ọ̀hún tó sì fa irun òṣìṣẹ́ bàálù náà yọ. Ó yọ jígí ojú òṣìṣẹ́ bàálù ọ̀hún ó sì fọ́ mọ́lẹ̀ tó sì yọ bàtà láti fi lu òṣìṣẹ́ bàálù ọ̀hún yanyan. Ó kó ọ̀pọ̀ ìfọ́tí fún òṣìṣẹ́ bàálù náà. Kódà èèyàn tó ń gbìyànjú láti dá sí ọ̀rọ̀ náà tún jẹ ìgbájú. Emerson tún lọ gbé ohun tí wọ́n fi ń pa iná láti fi kọlu òṣìṣẹ́ bàálù ọ̀hún. Àìbọ̀ ẹ̀ ní ọ̀gá àgbà bàálù náà ké pe àwọn ẹ̀ṣọ́ aláàbò tí